Ẹ káàbọ̀ lẹ́yìn apá kọkànlá tí a ti rí ìjà oṣó àti ìdílé Kọ́lé Oṣó. Ìbànújẹ́ gorí ọkàn Kọ́lé Oṣó nígbà tí ọmọ rẹ̀ ṣubú ní ojú ìjà àti wípé bàbá rẹ̀ náà ti pàdánù làákàyè rẹ̀ lásìkò náà. Èyí ló mú kí ọgbọ́n tán níkùn àgbà Kọ́lé Oṣó, ṣùgbọ́n àwọn àgbàlagbà náà ló ní tí ọgbọ́n bá tán nínú àgbà, àgbà á tún ọgbọ́n mìíràn dá. Èyí ló fà á tí Kọ́lé Oṣó fi tún ọgbọ́n mìíràn dá. Ní oríta ibi tí wọ́n dé yìí, kí ni wọ́n lè ṣe báyìí? Èròǹgbà tèmi pín sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé kí Kọ́lé Oṣó kí ó wọ ilé oṣó tí ó wà lẹ́yìn rẹ̀, kí ó pe ìyá àgbà jáde, bóyá wọn ó rí ọ̀nà àbáyọ. Ìbàyí àjọ̀nú tí ń bẹ nù fà, ìbàyá mi àgbà, ìbàyá mi oṣó, ìyá àgbàgbà mi o. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni wípé kí wọ́n pe bàbá àgbà jáde, èèyàn oṣó pàdé, bóyá wọn ó rí ọ̀nà àbáyọ sí i. Oṣó gbèmí tó bí Kọ́lé Oṣó. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni wípé kí wọ́n pe Ọlọ́run ìfẹ́, bóyá wọn ó rí ọ̀nà àbáyọ. Kí ni èròǹgbà tiyín lórí ohun tí Kọ́lé Oṣó lè ṣe báyìí? Ẹ bá wa dáhùn sínú comment. Kí ni nǹkan tí ó máa ń fà á tí àwọn obìnrin ṣe máa ń mú àwọn alágbára ènìyàn ní ọ̀pọ̀ ìgbà? Mo dáràn bàbá mi ti pè mí wọn gbọ́, bàbá mi ti pè mí wọn jẹ́. Ìwọ ọmọbìnrin ta ń rọrùn sẹ́bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń ṣubú látara àwọn obìnrin. Ìbéèrè mi nìyí, kí ni ohun tí ó máa ń fa ìṣubú ọkùnrin látara obìnrin? Ẹ bá wa dáhùn ìbéèrè náà sísàlẹ̀ comment section. Àwọn ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn etí mi dà, ó yá kílẹ̀kùn sí mo fẹ́ gbọ́. Àwọn ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn etí mi dà, àwọn ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn etí mi dà. Kọ́lé Oṣó nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ju àwọn ìyókù lọ. Ìdí rẹ̀ ni pé bàbá rẹ̀ jẹ́ ọ̀kan pàtàkì alátìlẹ́yìn fún Kọ́lé Oṣó. Ìdí nìyí tí ó fi fẹ́ràn bàbá rẹ̀ ju àwọn ìyókù lọ. Fún àwa tí a ti wo apá 12, ṣé kí wọ́n ṣe apá 13?
tàbí kí wọ́n dá a dúró báyìí? Ẹ sọ fún mi nínú comment. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe, kẹ́ bá wa like ẹ̀.